Bàbá, ẹ káàárọ̀ sà. Ẹ ṣé mo dúpẹ́ fún ìgbìyànjú yín lórí gbogbo àwọn ọmọ aráyé. Ṣé rí nígbà tẹ́ bá wa ta epo sórí ẹlẹ́gbà yẹn, ọ̀nà dẹ̀ ṣí fún mi díẹ̀ o. Píríọ̀dù tẹ́ bá wa mẹ́ta ta epo sórí ẹlẹ́gbà yẹn, àánú sọ̀rọ̀, àánú sọ̀rọ̀ mi ò lè parọ́ at least àríjẹ ní táìmù yẹn. Inú mi dùn pé ẹ sọ pé ńgbà tí mo bòrìṣẹ́lẹ̀ gbà fún àwọn mẹ́ta tẹ̀jọba lára wọn pé ìyàtọ̀ wà, ìyẹn gangan nínú ìyẹn gangan ládùn bẹ̀. Ẹ wá imagine pé tẹ bá wá kówó wá pé ẹ bá mi ṣáájú, ẹ bá mi ṣe gbà. But ní time tẹ́ bá wa tapo sí ẹlẹ́gbà yẹn, màmá kan tó jẹ́ wípé ọmọ wọn ó dìdí pè mí báyìí ni wọ́n ti ẹ̀ ná iye tí mo pè fún wọn báyìí ná kó fún mi. Òun la rí lò ní gbogbo táìmù December yẹn àtèmi àtàwọn ọmọ. Ọ̀nà yẹn ṣí ń tòótọ́ nígbà tẹ́ bá wa tọpo sẹ́lẹ́gbà yẹn, ọ̀nà mi ṣí ò ní lè parọ́ fún yín.